Sẹ́nitọ̀ DINO MELAYE ó yarí lórí èsì ìbò ààrẹ tí àjọ INEC kéde ní ìlú Àbújá. Sẹ́nitọ̀ tó ń sojú ẹgbẹ́ òṣèlú PDP níbi tí wọ́n ti ń ka èsì ìbò ààrẹ ní ìlú Àbújá ó ti ké sí àjọ INEC láti gba ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ láti kéde èsì ìbò náà. DINO MELAYE ló fi àìdùnnú rẹ̀ hàn lásìkò tí wọ́n ń ka èsì ìdìbò ààrẹ ní ìlú Àbújá. DINO MELAYE ní ohun tí àwọn àjọ INEC tí wọ́n fẹ́ fi kéde èsì ìbò yìí ó ní kò tọ́. Ó ní òun ò sì ní la ojú òun kalẹ̀ kí tàlùbọ̀ ó kó lù ú. Ó sì ń yarí mọ́ wọn lọ́wọ́ bí wọ́n ṣe ń mú un lápá bẹ́ẹ̀ ló ń nẹsẹ̀, bí wọ́n ṣe ń gé e lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń bọ̀rùka. DINO MELAYE ó yarí kanlẹ̀ ó sì fi àáké kọ́rí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ INEC tó fi sí ojú òpó Facebook wọn. Bẹ́ẹ̀ ni DINO MELAYE ó rán wọn létí wípé nínú ìwé òfin ọdún 2022 àjọ INEC ti ṣe ìlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ó yẹ kí wọ́n fi èsì ìbò sí ojú òpó ayélujára wọn ni kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n sì máa lọ wò ó níbẹ̀. Ohun tó yẹ kó wáyé ni kí wọ́n fi èsì ìbò sí orí ẹ̀rọ ayélujára ká lè gbàgbọ́ pé kò sí màgòmágó tàbí mọ̀kàrúrù níbi èsì ìdìbò náà. Bákan náà ni àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú ADP àti PRP wọ́n ṣe agbátẹrù ohun tí DINO MELAYE sọ yìí, àmọ́ alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub nínú ìdáhùn rẹ̀ ó sọ wípé kí DINO MELAYE kó farabalẹ̀ nítorí wípé àgbà tí ò farabalẹ̀ yóò faragbẹgba. Èsì ìdìbò gba ọ̀nà mẹ́rin kọjá kó tó dé Àbújá níbi tí a ti ka èsì ìbò ní ọ̀kọ̀ọ̀kan. Gbogbo kùdìẹ̀kudiẹ tí ẹ bá ṣàkíyèsí nínú èsì ìdìbò náà ó yẹ kí ẹ béèrè nípa rẹ̀ ní ibi àwọn tó ti gbà wá sí ìlú Àbújá. Lẹ́yìn náà ló lọ sí ìjọba ìbílẹ̀, láti ìjọba ìbílẹ̀ ó lọ sí ìjọba ìpínlẹ̀ kó tó di pé ó bọ́ sí ọ̀dọ̀ àwọn ní ìlú Àbújá. Bákan náà ni Mahmood Yakub ó ké sí DINO MELAYE láti má ṣe da èsì ìbò ọ̀rú tí ò bá fẹ́ fi ojú winá òfin. DINO MELAYE ó yarí kanlẹ̀ ó fárígá níbi tí wọ́n ti ń ka èsì ìbò ní ìlú Àbújá. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí gbá ẹ lọ́wọ́ rárá nítorí tèmi ẹ bá subscribe.